àtúnkìyín káàbọ̀ sí abala tí a ti ń sọ nípa àwọn akọni Yorùbá tòótọ́, ṣíṣe wọn àti ìṣe wọn tó sọ wọ́n di akọni tí gbogbo ilẹ̀ Yorùbá tí ò lè gbàgbé. Ṣé ẹ kò gbàgbé ibi tí a bá ìtàn yìí dé ní ọ̀sẹ̀ tó kọjá? Ṣé ẹ kò gbàgbé pé a ti sọ bí Ìyálóde Tinubu ṣe wọ̀lú Èkó pẹ̀lú ọkọ ẹ̀, ìyẹn Ọba Àdìlé? Bẹ́ẹ̀ láti jẹ́ kí ẹ di mímọ̀ yìí pé Ọba Àdìlé ó ti di olóògbé, ìyẹn pé ó ti wàjà, tó sì jẹ́ wípé níṣe ni ariwo sọ tí ìbànújẹ́ tó mú Ìyálóde Tinubu nítorí pé ó ti pàdánù ọkọ kejì tó fẹ́ ní ayé ẹ̀. Ṣá o, ká má fa ọ̀rọ̀ gùn, gbàrà tí Ọba Àdìlé ìyẹn ọkọ Ìyálóde Tinubu tó wàjà ni àwọn afọbajẹ ti bẹ̀rẹ̀ lórí bí wọ́n ti bẹ̀rẹ̀ ètò lórí bí ọba tuntun míì yóò ṣe jẹ. Àsìkò yìí ni ọmọọba Kòsọ́kọ́ ti Akíntóyè tí Àdìlé tí ó lo agbára lọ́wọ́ láti di ọba mọ́ lọ́wọ́ ló máa fẹ́ bẹ̀rẹ̀ sí ni ló bẹ̀rẹ̀ gbésẹ̀ láti di ọba padà. Ṣùgbọ́n níṣe ni Ìyálóde Tinubu ló máa yarí. Ó ní ọba Akíntóyè ìyẹn ọmọ ọba Akíntóyè tó jẹ́ àbúrò ọkọ òun ló fẹ́ kó di ọba ìlú Èkó. Báyìí ni Tinubu máa ran ọmọ ọba Akíntóyè lọ́wọ́ láti di ọba ìlú Èkó. Ṣé àti sọ fún yín pé alágbára ni Ìyálóde Tinubu, ó sì mọ àwọn jagunjagun àtàwọn òyìnbó dáadáa nípasẹ̀ iṣẹ́ tó ń ṣe. Báyìí ló ran àbúrò ọkọ ẹ̀ ìyẹn Akíntóyè lọ́wọ́ tí ọba Akíntóyè tó sì di ọba ìlú Èkó. Bí Ìyálóde Tinubu ṣe ṣe àṣeyọrí eléyìí ló sọ fún ọba Akíntóyè pé òun ti ń padà kúrò lẹ́kọ̀ọ́, òun lọ sí ìlú Badagry tóun ti wá, ìyẹn lẹ́yìn tóun kúrò tí Àdìlé mú kúrò ní ìlú Abẹ́òkúta lóhun. Ó ní ibẹ̀ lòun wù òun kóun padà sí nígbà tóun ti ṣe àṣeyọrí láti sọ di ọba. Ṣùgbọ́n ọba Akíntóyè yarí o. Ó ní Ìyálóde Tinubu ò lè kúrò lẹ́kọ̀ọ́, ó lóun nílò àtìlẹ́yìn alágbára bíi tiẹ̀ kó máa gbé inú ààfin òun ní ìlú Èkó. Ṣé ẹ sì mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá tá bá ń pèèyàn ní ìyá ààfin, àwọn olórí tí ọkọ wọn ti wàjà, yan àwọn ìyàwó ọba tí ọba ti wàjà tí wọ́n wá ń gbé inú ààfin tí wọ́n jẹ́ kókó láàfin náà máa ń pè ní ìyá ààfin, láti ṣe ìyàtọ̀ láàrin wọn àti àwọn olórí tó bá wà lórí ìtẹ́ pẹ̀lú ọba. Báyìí ni Tinubu, ìyẹn Ìyálóde Tinubu máa di ìyá ààfin sí Èkó tó sì ń gbé ìgbésí ayé ẹ̀ lọ ní ààfin ọba ìlú Èkó. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, nígbà tó máa yá, níṣe ni wàhálà máa tún bẹ̀rẹ̀. Níṣe ni ọmọọba Kòsọ́kọ́ tó bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ o láti gba ipò ọba mọ́ Akíntóyè lọ́wọ́. Bẹ́ẹ̀ ló padà ṣàṣeyọrí tó sì lé ọba Akíntóyè kúrò lórí ìtẹ́ o. Báyìí ni ọba Akíntóyè àti Ìyálóde Tinubu máa fi tìjú kúrò lẹ́kọ̀ọ́ tí ó sì gba ìlú Badagry lọ. Ìgbà yìí ni ìgbà kejì tí Ìyálóde Tinubu yóò tún padà sí Badagry láyé ẹ̀. Ìwà ọ̀dàlẹ̀ tí kò ṣẹ́kù sí ọmọọba Akíntóyè bá Tinubu nú jẹ́. Gẹ́gẹ́ bí ìṣe, ó bẹ̀rẹ̀ ètò bó ṣe máa dojú ìjọba Kòsọ́kọ́ bolẹ̀ nílùú Èkó. Tinubu tún gbé owó kalẹ̀ o. Bẹ́ẹ̀ ló bá àwọn aṣojú ìjọba òyìnbó, ó bá wọn sọ̀rọ̀ láti béèrè fún ìrànlọ́wọ́ wọn lórí bí Akíntóyè ṣe máa padà sí ipò ọba lẹ́kọ̀ọ́. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tó ń gbádùn ìtàn Ìyálóde Tinubu yìí, ṣe mọ̀ wípé a ní àwọn òyìnbó fẹ́ràn Tinubu, wọ́n jọ máa ń ṣòwò ẹrú tẹ́lẹ̀. Báyìí ni wọ́n dìde sí ọ̀rọ̀ Kòsọ́kọ́ àti ọba Akíntóyè tó lé kúrò lórí ìtẹ́, tí Tinubu náà sì lo gbàgbà rẹ̀ láti jẹ́ kí Kòsọ́kọ́ kúrò nípò ọba o. Ṣùgbọ́n lásìkò táwọn òyìnbó tí wọ́n ń bọ́ ọmọọba Akíntóyè tẹ́lẹ̀ kúrò nípò ọba ṣàdéhùn ní Badagry tó wà, ẹni pé tó bá fẹ́ kí àwọn ràn án lọ́wọ́ láti di ọba padà kan lé Kòsọ́kọ́ àbúrò ẹ̀ kúrò, ó máa tọwọ́ bọ ìwé pé kò ní fààyè gba òwò ẹrú ṣíṣe mọ́. Ṣe mọ̀ pé òwò ẹrú ṣíṣe ni Ìyálóde ń ṣe, òun sì ni ó ń mú owó wọlé fojú. Báyìí ni ọba Akíntóyè tọwọ́ bọ ìwé àdéhùn yìí, ṣùgbọ́n Tinubu ò mọ̀ pé ó ti tọwọ́ bọ ìwé àdéhùn yìí. Ká má fa ọ̀rọ̀ gùn, wọ́n máa lé ọba Kòsọ́kọ́, àwọn òyìnbó wọ́n lé ọba Kòsọ́kọ́ kúrò lórí ìtẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n gba ipò náà padà fún ọba Akíntóyè. Báyìí ni ọba Akíntóyè àti Tinubu, ìyẹn Ìyálóde Tinubu, wọ́n tún kúrò ní ìlú Badagry o, tí Ìyálóde Tinubu ṣètò wọ̀lú Èkó fún ìgbà kejì. Gbàrà tí wọ́n lé ọba Kòsọ́kọ́ tán ni àwọn òyìnbó ni wọ́n máa lọ bá ọba Akíntóyè tí ó bẹ̀rẹ̀ sí ni máa sọ fún yín pé kò sí àyè fún owó orí, ìyún owó ẹrú ṣíṣe, ìyún ká máa ṣe káràkátà ẹrú mọ́. Báyìí ni ọba Akíntóyè
ó gbéná wojú àwọn òyìnbó onírú kí ni wọ́n ń sọ ṣé wọ́n ti mọ̀ pé ibẹ̀ ni ìyálóde Ẹfúnróyè Tinubu tó jẹ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ tó tún jẹ́ igi lọ́gbà lẹ́yìn ẹ̀ ibẹ̀ ló ti ń rówó ó mọ̀ pé èyí yóò pa ní ẹkún yóò bà nínú jẹ́ gidigidi. Báyìí ni ọba Akíntóyè ó yarí fáwọn òyìnbó ṣùgbọ́n táwọn òyìnbó lọ gbé ìwé àdéhùn tó tọwọ́ bọ̀ tó gbé jáde tí apá ọba Akíntóyè tó sì jábọ̀ nítorí kó pọ̀ síbẹ̀ pé bóun bá dalẹ̀ àdéhùn tóun kò jẹ́ ká fòpin sí okòwò ẹrú ṣíṣe kí wọ́n gba ìjọba lọ́wọ́ òun kí wọ́n sì fìyà tó bá tọ́ ká fi jẹ òun. Gbàrà tí ìyálóde Tinubu tó gbọ́ nípa àdéhùn tí Akíntóyè ṣe inú ẹ̀ bàjẹ́ àsìkò yìí gan sí ni lára àwọn òyìnbó máa dé rẹpẹtẹ tó di wípé gbogbo ọ̀nà tí ìyálóde Tinubu fi ń rówó iná wa bẹ̀rẹ̀ sí ni máa wọ́ ọ̀nà ni wọ́n wàrà tí owó òfin ni máa wọlé sí lọ́wọ́ mọ́. ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ báyìí ni àwọn òyìnbó náà ń fa ọba Akíntóyè mọ́ra tí wọ́n sì ń wọ́ ọ̀nà tí wọ́n yóò fi gba Tinubu tí wọ́n fi gba dànù sẹ́gbẹ̀ẹ́ lórí ọjà tó ń wọlé fún láti òkùnkùn tó tún tà lẹ́yìn tí wọ́n dá okòwò ẹrú ṣíṣe dúró. àsìkò táwọn òyìnbó tí wọ́n ń wọ́ ọ̀nà láti dìtẹ̀ mọ́ Tinubu yìí ní awuyewuye kan lù sí ọba Akíntóyè lọ́wọ́ tí wọ́n sì ní ọba Kòsọ́kọ́ tí wọ́n gba ipò fún lọ́wọ́ ẹ̀ fún ó ti múra láti wá kógun já ọba Akíntóyè kódà wọn ló fẹ́ jẹ ọba Akíntóyè gbé tàbí kó pàdánù kó lè padà bọ̀ sórí ìtẹ́ ẹ̀ ni. nígbà tí wọ́n fọ̀rọ̀ ètò ìyálóde Tinubu lọ́wọ́ létí inú ẹ̀ bàjẹ́ ó yà á lẹ́nu bẹ́ẹ̀ inú gbé àwọn oníṣẹ́ dìde ó ní kí wọ́n lọ ṣe àlámí ní ìlú Ẹ̀pẹ́ ìyún ìlú Ẹ̀pẹ́ tó wà ní ìpínlẹ̀ Èkó àsìkò yìí tí ọba Kòsọ́kọ́ tí ó sá lọ ńgbà tí wọ́n gbé lé kúrò lórí oyè ó ní kí wọ́n lọ ṣe àlámí kánà wò bóyá lóòótọ́ ni ọba Kòsọ́kọ́ múra láti kógun já ọba Akíntóyè ní ìlú Èkó. ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ àwọn àlámí tí ìyálóde Tinubu fún lówó láti lọ ṣe àlámí lórí ọba Kòsọ́kọ́ ní ìlú Ẹ̀pẹ́ wọ́n máa dé ìlú Ẹ̀pẹ́ báyìí ni wọ́n máa rí àwọn ọmọ ogun tí Kòsọ́kọ́ ti kó jọ kódà wọ́n rí pé ìjà ìmúra àti ìgbáradì tí wọ́n ń ṣe ó ní agbára púpọ̀ tí ó sì fẹ́ dá wàhálà sílẹ̀ fún ọba Kòsọ́kọ́. báyìí ni wọ́n mú àbọ̀ padà sí ìlú Èkó wá fún ìyálóde Tinubu àti ọba Akíntóyè pé ogun tí ọmọọba Kòsọ́kọ́ tó gbé dìde ní Ẹ̀pẹ́ tí wọ́n múra lọ́wọ́ wọn láwọn ọmọ ogun náà pọ̀ kó dá wọn lójú pé bá fi kọlu ọba Akíntóyè àti ìlú Èkó wọn yóò jẹ wọ́n run tí wọn yóò sì gba ìjọba náà kúrò lọ́wọ́ ọba Akíntóyè pátápátá. àbọ̀ tí àwọn oníṣẹ́ àwọn àlámí tí ìyálóde rán lọ sí Ẹ̀pẹ́ ìtàmú afọ ọba Akíntóyè ó bà nínú jẹ́ kódà ó kó àìbalẹ̀ ọkàn náà bá Tinubu fún rẹ̀ tó sì mọ̀ pé tẹ́ bá fi bẹ àwọn òyìnbó lọ́wọ́ ẹ̀ ìrànlọ́wọ́ ìṣẹ̀lẹ̀ yìí máa padà ṣàkóbá fóun náà lára. àsìkò yìí ni ìyálóde Tinubu máa ṣọkọ ọkùnrin ó fi ọkàn ọba Akíntóyè lọ́kàn balẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọkàn kábíyèsí ò balẹ̀ ṣùgbọ́n ìyálóde Ẹfúnróyè Tinubu ó máa gbé ìgbésẹ̀ ńlá kan lórí ọmọọba Kòsọ́kọ́ tó ń múra ogun láti kọlu ọba Akíntóyè àti ìlú Èkó. ẹ gbọ́ ìgbésẹ̀ wo ni ìyálóde Tinubu gbé lágbára Ọlọ́run ẹ jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tá a máa fòpin sí ìtàn ìyálóde Ẹfúnróyè Tinubu yìí. títí dọ̀sẹ̀ tó ń bọ̀ ànígbà lẹ́tà àbànújẹ́ nulẹ̀ wa ó dàbọ̀.